láàrin 4 months. 4 months. Yes, oh yes, ẹ̀hún lè sọ pé àtàlọ́run ẹ̀ ń ṣẹ́, àtàlọ́run ẹ̀ ń ṣẹ́ kíníkan. Mi sọ nítorí pé mo fẹ́ kẹ́ ẹ pity mi o àbí kẹ́ ẹ fún mi lówó because èmi náà káàkiri pé àtàlẹ́ ó lè bá a ṣe partnership nǹkan. À ń sọ pé ọ̀dọ̀ wa ní potential nǹkan. Most iṣẹ́ tá à ń ṣe lọ́dọ̀ wa ń sìn àwọn kí ló máa ń pè àwọn industry àwa Yorùbá film ọ̀rẹ́ la ní family ní gbogbo wa. Ibrahim bá mi ṣe iye bá mi ṣe iye bá òun láfi so kẹ́ni kankan tó mú mi lóhùn kan tó káwọn àwọn tó súnmọ́ mi ṣá kó tó máa sọ pé ẹgbẹ́ ẹ̀dẹ̀ Nàìjíríà dá o àwa èèyàn bẹ̀ láà dá o. ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún àwọn Muslim kẹ́ tó sọ pé mo kì í ṣàfà àbí nǹkan kan and I'm speaking the truth this morning. Àwa Muslim Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ jẹ́ kí n sọ fún yín tó bá ti di òpin ọjọ́ ní ìgbẹ̀yìn ayé torí àti Bible àti Quran gbogbo àwọn nǹkan tí àwọn méjèèjì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣèlú fún àwọn believe Bible àbí Quran tó wá believe wọn ní ṣe nǹkan tó ń ṣe yìí torí owó ò ní ra kú àdẹ̀ ní mú wọ sàárè gbogbo àwọn nǹkan tá à ń kó yìí à ní kó wọ sàárè mi ò accuse anybody o mi ò wallahi alazim billahi la ilaha illa huwa mi ò accuse anybody because gbogbo kíní ẹ̀ ó yí ká àárín àwọn aláṣẹ wa ó yí ká ni kò sí pátì kan kò sẹ́ni kankan ó dàbí nǹkan kan náà lójú mi. You know, I created a business and I've been running, getting old now, running, going for meetings, trying to see if I can get partnership, if I can get help, and I'm not even able to pay salary. Mi sọ nítorí kẹ́lẹ́ pity mi kẹ́lẹ́ wọnú díẹ̀ mi wọ́n á ń worú ọmọ yẹn tó lóun tarun tó lóun ní sugar daddy tó máa bóun ṣàṣepọ̀ tó máa gbólẹ̀ wọ́n á worú pain yẹn. Èèyàn tó ń jẹun lọ́dọ̀ mi Ọlọ́run mi ò fi ṣèrègùn mo dúpẹ́ pé ó tiẹ̀ jẹ́ kí n rí yẹn ṣe àti bùkátà tó wà iye èèyàn tó wà nù DM mi tó ń fẹ́ràn lọ́wọ́ iye adìẹ tí wọ́n fẹ́ ṣe káàkiri Ọlọ́run mi ò mọ reason tí mo ṣe ń ṣe fídíò láàárọ̀ bọ̀ mo ń clear ara mi pé Nàìjíríà dá àwọn èèyàn ò dá. Ànábì dẹ̀ sọ pé tó bá ti dẹ̀yìn ọjọ́ ó ní ẹjẹ́ ń sọ fún yín ó ní aláṣẹ ẹgbàá náà àwọn amir aláṣẹ gbogbo àwọn tó wà ń pọ̀ àṣẹ láti presidency governors àwọn tọ́lọ̀ fi sípò àṣẹ ọba ọ̀gá abiṣẹ́ captain of industry àwọn tó wà nípò àṣẹ tó lè pàṣẹ pé báyìí ni kò ṣe rí tó máa rí bẹ́ẹ̀. Wallahi alazim mi accuse anybody o kẹ́tọ́ sọ pé mo ń bú àbí ẹni tó bá gé fídíò mi láàrin kan tó wá lo ibì kan tó máa sùtẹ̀ láti fi ṣe political agenda tiẹ̀ ike Ibrahim sọ báyìí wọ́n fẹ́ quote me out of context ó kó òun kọlọ́n ìbínú Ọlọ́run lẹ́ni ẹ máa rí ọ̀lànà oṣù tá a wáyé so wallahi alazim mi bẹ́ẹ̀ ni kankan wí mi bá president wa wí mò ń sọ nǹkan tá ànábì sọ pé ó ní ṣe rí ìgbẹ̀yìn ọjọ́ yẹn ó ní àwọn aláṣẹ ayé wọ́n máa ya ọ̀dájú àwọn aláṣẹ ayé máa dájú ó wá ní àwọn olóògbà náà wọ́n máa ya ahun bíi pé owó wọn ò gbúdọ̀ fún yàn ọ̀nà àyà wọn ó wá ní ṣe rí àwọn tálíkà àgbà náà ó náà máa ya òpùrọ́ tálíkà máa bá yín ẹjọ́ ọmọ mi wà ní UCH ara rẹ̀ ò yá oníbàwọn tálíkà ṣe máa rí ní òpùrọ́ náà ó láwọn olówó dẹ̀ máa ya ahun bá ń sọ fún ọ báyìí do you know how many places I've gone to, how many people I've sent DM to for partnership, for help, so that we can reach the potential. Ọjọ́ kan mo rí VDM, I'm not a fan of VDM o, ọjọ́ kan mo rí VDM, ó post kíní kan nípa man kan ní Abuja ni tó ní company yẹn ó lè ṣe nǹkan àgbẹ̀, company yẹn tóbi, ó tóbi gan ẹ̀rù dẹ̀ ń bà mí. My dad need help, could they help? Why are we doing this to ourselves? I'm doing this video because I know I have younger people that are saying, how can you be saying Nigeria is good? Nigeria is good. People are not just good. You set up a business, you cannot. Film industry. What good luck? Access. I want to know access.
owó tó máa ń mú àwọn èèyàn lọ mọ́kà nǹkan àwọn ta ló máa access ẹ̀ mọ́kà tó máa ń fún àwọn yẹn ṣé báwọn olóṣó náà máa ń lọ mọ́kà àwọn tó ń lè káfátíà torí àwọn èèyàn lọ sí kaba wọn lọ ṣe bullshit. Everything is just wrong. Nigeria is not bad. Nigeria is good. But people were bad. Atolori, Atomeyiwa, all of us were bad. Ṣé tó bá lọ bank máa ń tò. Ṣé tó bá dé ibi tó ti drive níbi iná ṣó kí n jáná. It starts from there. Ọmọ rẹ̀ ò pass ṣó ra special center fún teaching the children to cheat. Imagine the kind of future leader we're going to create like that. Àwọn tá la fẹ́ create, àwọn ọjọ́ ọ̀la wo la fẹ́ create. Everything is just from me. Allah subhanahu. Sometimes you are even thinking, Subhanallah, and we should be thankful for the gift of life. And this is happening. I don't even know why I'm saying this. I don't know. Mi ò yin olóṣèlú kankan, mi ò dẹ̀ bu olóṣèlú kankan. I'm just speaking what's from my mind. Mo rí fídíò gẹ́yìn wallahi alazim dẹ̀ ń pa mí lẹ́kún and I cannot help her. Èmi ò ní ká wá san sálárì mi fún mi o. Wà lè ṣiṣẹ́ Nàìjíríà náà ẹ create level playground fún wa. Ẹ create God. I know some people will be angry with me making this video. Ebi ò pa ẹ̀ ò ń jẹun. Àwọn tó lọ ń dá tiẹ̀ ń kọ́. Ìgbà mélòó aláìtàlá mi mọ nǹkan mi tí mo fẹ́ sọ. Anybody tó bá wà concern ní gbogbo àyè àti àtàwọn aráàlú àti ìjọba ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Mi ò bú ẹnì kankan. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run torí Ànábì sallallahu alaihi wasallam. Ẹ rántí pé owó ò ní ra kú o. Owó ò dẹ̀ ní tẹ̀lé wa lọ sáré wa o. Gbogbo àwọn nǹkan tí à ń kó jọ tí a lè ná yìí. Ọlọ́run mi ò yínra mi. 60% iye tí bá make mo máa ń ná fáwọn èèyàn. Mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́bìnrin àtọ̀rẹ́kùnrin tó yẹ pé wọ́n tún ń ṣe ju tèmi lọ tó yẹ pé concern wọn náà ni pé wọ́n ṣàfẹ́ ṣèlú but àwọn èèyàn ní business will thrive. How do we survive like this? You are living like what will happen tomorrow. So mo ṣe fídíò nítorí ẹ̀yin tẹ́ máa sọ pé mo sọ pé Nàìjíríà dá. Yes, Nàìjíríà dá. Nàìjíríà ṣe ti rí máàpù Nàìjíríà máàpù àlùmọ́nì ilẹ̀ bíi natural resources. It's an amazing thing. Tẹ́ bá dé gbogbo àgbáyé káàkiri, tẹ́ bá dé America, tẹ́ bá dé ìlú tí tẹ́ bá débi tí wọ́n ti ń ṣe medicine. Lẹ́yìn India ó dà pé Switzerland tó dáa tó wà ní medicine. Tẹ́ bá ra àwọn the best surgeon in the world. Àwọn Nàìjíríà wọ́n máa wà ń bẹ̀. Àwọn èèyàn Nàìjíríà èmi wá sọ pé kò dáa. Nàìjíríà dáa o. Weather Nàìjíríà dáa o. Ilẹ̀ Nàìjíríà wà fertile o. Nàìjíríà dáa, àwọn èèyàn dáa, àwọn èèyàn là dáa o. But it starts from okay, let me say it's everybody's business. Please now. Please.